ká tó ṣe ohunkóhun tíìmù prógrámù yìí sọ wípé Jésù ọba ìyè hallelujah. Gbogbo àwa tá a mọ̀ pé à ń mí èémí sínú ní bíbá gbogbo wa jẹ́ ká ju ọwọ́ yẹn sókè bí eléyìí. Yóò dára fún wa lórúkọ Jésù. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé èémí pín oríṣiríṣi hallelujah. Ṣé ẹ mọ̀ pé èémí ń bẹ lára ẹranko náà? Ṣùgbọ́n nǹkan kan ló mú kí èémí tí ènìyàn ní kó yàtọ̀. Ó ní kí ni ìyè tó wà nínú rẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín, ṣó o ní ìyè? Hallelujah. Ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣó o ní ìyè? Ta ni ìyè? Ṣó o ní Jésù láyé rẹ? Ṣé kìí ṣe bá mi kún àga má ga gbóná? Àwa náà join congregation. Bíbélì wípé La Bible dit nínú ìwé Jòhánù dans le livre de Jean, orí kẹrin Jean chapitre 4, ẹsẹ̀ ìkíní ó sọ wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ta ni ọ̀rọ̀ náà? Qui était cette parole? Ìgbà tó ń tẹ̀síwájú tó wá dé ẹsẹ̀ kẹrin yẹn ó wá sọ wípé ìyè náà sì ni ìmọ́lẹ̀ ayé. Il dit en elle était la lumière était. Ta ni ìyè tó ń sọ ń bẹ̀ yẹn? Et quelqu'un qui parlions-nous, c'est Jésus. Hallelujah. Alléluia. Ó tẹ́ fi máa mọ̀ pé Ọlọ́run gangan ló ń fún wa ní ìyè. Et pour que nous sachions que c'est Dieu qui nous donne. Nínú ìwé Genesis Dans le livre de Genèse, orí kejì le verset 2, ẹsẹ̀ ìkeje le verset 7, ó wípé verset chapitre Jésù wípé ẹ wá ẹ jẹ́ kí á dá ènìyàn ní àwòrán ara wa. Ìgbà tó dá ní àwòrán rẹ̀ tán ó wá ṣe kí ni? Ó wá mí èémí ìyè et sínú après rẹ̀. avoir créé l'homme, il souffla la vie. Ǹjẹ́ èmi àti yín ti gba èémí ìyè yẹn ní Est-ce que nous àṣálẹ̀ yìí? avions accepté cette vie chez Baptiste? Àwa tí a ò bá tí ì fi ayé wa fún Jésù, Et pour nous qui n'avions pas de notre vie ẹ à dákun ẹ Jésus, jẹ́ á fi fún ní àṣálẹ̀ yìí. et il est temps que nous donnions Kí notre vie ìsìn wa à kó má Jésus. bàa já sásán. Et pour que notre Mo dẹ̀ adoration ne soit gbàdúrà pas pé vaine, lórúkọ Jésù a ò ní ṣe é lásán je lórúkọ Jésù. prie que nous ne Gbogbo ferons àwa pas tá a en wá vain. yin ọba yìí yẹn ẹ ju ọwọ́ yẹn sí ibi Et pour eléyìí. tous ceux qui sont venus adorer, balancez les mains. Ẹni ẹ bá mi kì í, ẹ bá mi kì í. Ẹ bá mi kì í, ẹ bá mi kì í. Ẹ bá mi kì í ẹni àgbà ọjọ́. Ẹ bá mi kì ẹni tó jókòó sórí ìtẹ́ o. Ẹ bá mi kì ẹni tó yẹ ọ̀tọ̀rọ̀ bọ̀.
Receive. Oh, hallelujah. Mo fẹ́ kí gbogbo wa dìde dúró lórí ẹsẹ̀ wa. Je veux que nous nous rendions debout sur nos pieds. Ṣùgbọ́n àrà tá a fi máa yìn ín lélẹ̀. Et nous allons louer Dieu. Ẹ máa gbọ́ bí màá ṣe kọrin yẹn. Écoutez ce Ó ní èmi ni tó ń jẹ́ èmi ni o. Ẹ jẹ́ á sọ bẹ́ẹ̀ gbogbo wa. Èmi ni tó ń jẹ́ èmi ni o. Arógun máa mà sá o, ẹkùn ọkọ̀ òkè. Èmi ni tó ń jẹ́ èmi ni o. Èmi ni tó ń jẹ́ èmi ni o. Arógun máa mà sá o, ẹkùn ọkọ̀ òkè. Ọwọ́ wa méjì 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 méjì.
sókè. Ẹ pariwo Jésù. Ìwọ́n tó o bá ti ń pe Jésù bẹ́ẹ̀ yẹn pariwo rẹ̀ lọ́mọdé. Orúkọ tí ìlú gbọ́dọ̀ sáwọ́ mọ́. Ẹ sọ̀rọ̀ náà. Orúkọ tí àrùn gbọ́ tẹ́ mi tètè. Ìwọ ni ìwọ náà. Ìwọ lọ. Thank you so much. God bless you.